afa ẹ wo akéde ṣí fìlà fún yín ṣe mọ̀ pé mi ò ṣí fìlà rí mo ṣí fún yín ní respect mi lọ́tẹ̀ yìí ṣe rí lára àwọn àfa tí akéde fún respect jùlọ lórí áàpù yìí lára wọn ni àfa ìwà mi ò mọ̀ wọ́n rí lójú ayé o but àwọn nǹkan tó máa ń kó sókè ó ṣò wípé ẹni yìí is a man of substance wọn nǹkan déédéé ń ṣe nǹkan tó bá rọ irú ẹni yìí ń ṣe ẹrú wọn máa ń fi tọmọ jẹ ṣe rí òwe Yorùbá ní akéde máa ń lò always èèyàn tó bá dẹ̀ mọ òwe Yorùbá tó bá dẹ̀ mọ àsìkò tó yẹ kó lo òwe Yorùbá kò lè kùnà láyé ṣe rí afa ẹni títí ìbá ti sọ nípa Prophet Muhammad àbí ní Islam afa tó kọ́mẹ̀ntì lákéde ń bá wí ẹjọ́ ẹ fi yá mi ẹ̀yin náà mọ̀ wípé tó o bá sọ̀kò sórùlé wọn ò ní gbóhùn onílé àwọn kan ò ní gbóhùn onílé ṣe understand akéde wà fún peace èmi kò fẹ́ jẹ́ kí olúkálukú ṣẹ̀sìn ẹ̀ láì máa sọ pé ti tèmi dájú tiẹ̀ lọ torí ibi tó ti sọ wípé ti tiẹ̀ dájú ti ẹlòmíì lọ ẹlòmíì máa rí ti tiwọn náà rò nítorí ọ̀rọ̀ yóò yàtọ̀ Yorùbá ti complete jù kí ló dé Yorùbá sọ wípé ẹni tó ń wá ẹni tí bàbá ẹ̀ jẹ lówó lọ lọ́nà ó máa rí ẹni tí bàbá òun náà jẹ lówó ṣé rí pé nǹkan tí ànábì kọ nínú àlùkùránì pé ẹ má ṣe bọ́ lọ́hùn tiyín ẹ má ṣe bọ́ lọ́hùn ẹlòmíì kọ́ ẹlòmíì má bàa bọ́ lọ́hùn yín náà nǹkan tí Yorùbá sọ ni pé ẹni tó bá ń fẹ́ lọ sin gbèsè tí bàbá ẹ̀ jẹ ó máa pàdé ẹni tí bàbá òun náà jẹ lówó ṣé rí pé ilẹ̀ Yorùbá kùn torí náà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀sìn la gbà láàyè tó bá ti lè máa ṣe tó bá ti lè máa ṣe ètò tó yẹ pé o disturb peace ẹlòmíì you are free to do your religion kò ṣe wípé kí ọ̀kan máa sọ pé gbogbo agbọ́dọ̀ máa sùn agbọ́dọ̀ kọrí sójú kan náà níbo who does that ká kọrí síbi kan náà àáfà ẹ wo akéde ṣí fìlà fún yín ṣe mọ̀ pé mi ò ṣí fìlà rí mo ṣí fún yín ní respect mi lọ́tẹ̀ yìí.